Tẹ́ bá ṣalábàápàdé àwọn orúkọ bíi báwo lẹ ṣe pè wọ́n? Ṣé a sọ wípé Òdúsànyà ni àbí a sọ pé Odùsànyà? Òdú pẹ̀lú àmì dòmí tàbí odù pẹ̀lú àmì redò? Èwo ló yẹ ká sọ nínú méjèèjì? Èyí tó wọ́pọ̀ jù lẹ́nu àwọn èèyàn tá máa ń gbọ́ òun ni kán sọ pé Òdú, Òdúsànyà, Òdúlànà, Òdúkọ̀yà, Òdúwọlé léléyìí tí kò bójúmu torí pé ohun tí Yorùbá ń pè ní òdú ewébẹ̀ ni. Ẹ̀fọ́ kan ni Yorùbá ń pè ní ẹ̀fọ́ òdú. Òun náà ṣe máa ń sọ nínú òwe kan wípé òdú ni wá, a kì í ṣe àìmọ̀ fólóko. Torí pé ẹ̀fọ́ òdú yìí ó máa ń wù láàrin koríko ló ti máa ń wù. Ṣùgbọ́n bó ṣe wù ú lè darapọ̀ mọ́ koríko tó, àwọn àgbẹ̀ àtàwọn olóko wọ́n dá mọ̀. Ó dàbí ìgbà tí àwọn ará Ẹ̀gbá tí wọ́n bá fẹ́ lọ fẹ́ gbúre. Gbúre máa ń wù láàrin koríko ṣùgbọ́n bó ṣe wulẹ̀ kí koríko náà pọ̀ tó wọn ó dá gbúre mọ̀. Ṣùgbọ́n odù ń titi ẹ̀, odù tẹ́ bá gbọ́ odù, ó jẹ́ ohun tó rọ̀ mọ́ ifá. Ẹ rò pé tí wọ́n bá ń kí wọ́n ní odù ifá tó yọ, àwọn onífá tí wọ́n ní ọ̀pẹ̀lẹ̀ gidi, àwọn ni wọ́n sábà máa ń fi odù síwájú orúkọ wọn. Tá bá gbọ́ Òdúlànà, Òdúsànyà, Òdúwọlé, Òdúkọ̀yà, Òdúlàjà, odù báyìí kì í ṣe òdú. Kódà nínú àwọn orúkọ bá ṣe ka àwọn orúkọ yìí kalẹ̀, wọ́n lè fi ifá síwájú ẹ̀ náà ká sọ pé Fálànà, Fáwọlé. Odù òun ni kì í ṣe òdú.